máa tì. Mo fẹ́ sọ lẹ́lẹ́ ìkẹta ìwọ lójú máa tì. Ojú òní ti Ṣọ̀ún. Nítorí ẹni tí ò mọ Ṣọ̀ún ló ń fi Ṣọ̀ún ṣeré. Ojú òní ti Ṣọ̀ún. Nítorí ìgbà tí òjò wọn, Ṣọ̀ún is representative of the time. So tí ojú bá ti Ṣọ̀ún, ìlú lójú tì í. Nǹkan tí ò yẹ nìyẹn kò yé wọn nìyẹn. Ẹni ojú òní ti Ṣọ̀ún. Ìran Ṣọ̀ún ojú òní ti wá. Jagunjagun ni wá. Òun ni ogun Ògbómọ̀ṣọ́ rí. Èmi tí mo dẹ̀ jókòó lórí àpèrè yìí, mo rẹpísẹ́ǹtì Ṣọ̀ún ni. Mo fẹ́ ogun òdẹ ní kó wa. Ṣé ìwà tó bá ní ogun òní kó wọn kò ní kó ogun òní wà, but kò ní borí mi. Ogun òní borí Ṣọ̀ún ní agbára Olúwa. Ogun kò ní borí Ṣọ̀ún. So àgbẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ń mọ ìyẹn bọ̀ lápò mi. Wọ́n lórí ẹ̀. Wọ́n ní ẹ̀yẹ báyìí ni. Tí ara ẹ̀ bá jẹ́ funfun tó tó bá jẹ́ pálí àpá dẹ̀dẹ̀ ni. Àgbẹ̀sẹ̀ mọ ìyẹn bọ̀ lápò ní ẹ̀ mọ nǹkan tá à ń bọ̀. Òkè òní sọ fún wọn tí ìlú. Ẹ sọ fún wọn, ẹ sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín wípé ẹ tí ì rí nǹkan kan. Àgbẹ̀sẹ̀ mọ ìyẹn bọ̀ lápò ní. Ẹ má wò ó. Wọ́n tí ì rí nǹkan kan. Àgbẹ̀sẹ̀ mọ ìyẹn bọ̀ lápò ní. Ìgbà Orumogege yìí ó máa jẹ aráàlú lọ́rùn ni. Àlàáfíà máa wà. Ogun òní kó Ògbómọ̀ṣọ́. Àwọn tó fẹ́ jagun wọn máa kúrò l'Ògbómọ̀ṣọ́. Wọ́n fẹ́ mú sọ. Èmi ò kì í sọ̀rọ̀ kí kàn jẹ́ kí ní àwọn èèyàn ju nǹkan tí bá sọ fún abáfẹ́ ọ̀. Wọ́n fẹ́ mú sọ. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. A ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Àti ìlú kankan. Àti ìlú kankan. Ìgbà tí mo kàn fẹ́ kí a ṣe ẹ jẹ́ kí a jọ sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú wa. A ní ìlú méjì o, àwa tá a jọ mọ Ògbómọ̀ṣọ́. Ìlú kan ta ní lélẹ́yìí. Àlèlú ta ní yìí. Aláti gbogbo nǹkan tá a bá ní la máa fi ṣe. Wípé ìlú wa ò gbọdọ̀ bàjẹ́. Wípé ìlú wa yìí ó láti jẹ́ àpèjúwe fún àwọn ìlú ni. Ẹ fẹ́ kí àwọn èèyàn máa sọ pé ṣé ìlú yín dàbí Ògbómọ̀ṣọ́? Ló ṣe máa rí nìyẹn o. Àwọn ẹlẹ́sìn máa rí ni ló sọ yẹn. Ó ṣe pé kéèyàn kan máa jẹnu pé kó máa jẹnu pé àfẹ. Kò sí tó o bá fẹ́ o máa kúrò lù mí. Ṣàlàyé pé èmi Ṣọ̀ún mi ò níbo mi tí mo lọ. Níbo ni Ṣọ̀ún fẹ́ lọ Ògbómọ̀ṣọ́ yìí náà rẹ̀. Èmi ti dé bus stop. Èmi ti dé bus stop. Kò sí ibi tí mo ti lọ. Kò sí nǹkan tí mo lè jẹ ní Ògbómọ̀ṣọ́ tó ju eléyìí lọ. Kò sí o. Kò dẹ̀ sí nǹkan kan tí mo wá àspáyà àlàyé mi mọ́ ju Ṣọ̀ún yìí lọ. Oúnjẹ lọ́nà ti gbé fún mi. Kò sí ibi tí mo lọ. Nítorí mo jẹ́ tí mo gbé kò sí ibi tí mo lọ. Ìdàgbàsókè láti wà ní Ògbómọ̀ṣọ́. Kò yẹ mọ́ bẹ́ẹ̀ mò ń bí gbéṣẹ́ fẹ́ o, mò ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún yín nìyí. Láti máa ṣe nìyẹn. Ìwọ̀n tó fẹ́ ìdàgbàsókè kó máa kúrò níbi fúra ni. Àní ìwọ̀n tó fẹ́ Ògbómọ̀ṣọ́, tó fẹ́ Ṣọ̀ún, tó fẹ́ Orumogege, ìwọ̀n ló máa kúrò l'Ògbómọ̀ṣọ́ fún wa. Ṣé wọ́n ò lẹ́kùn kankan? Àpèrè yìí has come to stay. Àṣà ìdèjì Ṣọ̀ún Ìbàdàn. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní ìlànà ìjọ. It has come to stay. So, mo fẹ́ sọ fún gbogbo yín, ẹ bá wa fọwọ́sowọ́pọ̀. Ìfẹ́ ìlú yìí la ní, ìdàgbàsókè ìlú yìí ló wà lọ́kàn wa. Òun ló jẹ wá lógún ìdàgbàsókè ìlú yìí. Òun la fi ń sọ fún ẹ pé ẹ bá wa fọwọ́sowọ́pọ̀. Ibi tá a mú yín lọ, ibi tó dáa ni. Ibi tá a mú yín lọ
lọ ibi gíga ni ẹ láti ìwọ̀n ìgbé nǹkan tá à ń sọ òótọ́ ni kẹ́ bá wa fọwọ́sowọ́pọ̀ kò sí nǹkan tá à ń wá ní ìsìn tọ́lọ́run ò ti fún mi o nǹkan tọ́lọ́run bá fún wa ń sìn bẹ́kùnbẹ́kùn ni ebi ò pa wá débi òótọ́ nìyẹn bẹ́kùnbẹ́kùn ni so nǹkan tá a fẹ́ ṣe òun ni wípé a fẹ́ kí àwọn ọmọ ìlú wa káwọn náà ní ìdàgbàsókè ṣé àwọn fẹ́ẹ́ tí mo sọ̀rọ̀ fún yìí mo ti rí ìdàgbàsókè ẹ̀yin ò lè rí mi kọ́ ní mi ò rí ìdàgbàsókè o èèyàn ò lè rí mi kó lóun ò rí ìdàgbàsókè o.